gómìnà ìpínlẹ̀ zamfara gómìnà dáúdà lawal ó mà ti fẹ ọ̀rọ̀ lójú lórí àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún àwọn fúlàní ajínigbé àti apààyàn lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn ìtìjọba ń pè ní báńdíìtì pẹ̀lú bó ṣe ní àwọn ní ẹ̀rí àrídájú àti ẹ̀rí tó yanrantí wípé mínísítà kékeré fétò ààbò lórílẹ̀‐èdè yìí ìyẹn minister for state of defence alhaji bello matawalle tó jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ zamfara pé ògúnnágbòǹgbò ni tó ń ṣe àtìlẹ́yìn àti bàbá àṣàlẹ̀ fún àwọn fúlàní apààyàn àti jínigbé tí ìjọba ń pè ní báńdíìtì. Ẹ rántí wípé gómìnà dáúdà lawal ó ti fẹ̀sùn kan bello matawalle wípé ó wà lára àwọn tó ń ṣàtìlẹ́yìn fún àwọn báńdíìtì tó ń pààyàn kiri pàápàá ní ìpínlẹ̀ zamfara àti ìpínlẹ̀ sokoto àti àríwá ìwọ̀ oòrùn nàìjíríà tí wọ́n pè ní north west. Ṣùgbọ́n tí bello matawalle tó ṣe ìfọ̀rọ̀wérọ̀ lọ́sẹ̀ yìí lórí tẹlifíṣàn Channels tó sì ní òun ti fi kùránì búra pé òun kò mọ nǹkan kan nípa àwọn báńdíìtì tó ń da nàìjíríà láàmú àti pé òun kì í ṣe bàbá àṣàlẹ̀ wọn. Ṣùgbọ́n nígbà tí wọ́n bi mínísítà Tinubu yìí pé ṣé lóòótọ́ ni ó ń bá àwọn báńdíìtì dúnàdúrà lásìkò tó wà ní ipò gómìnà ìpínlẹ̀ Zamfara, níṣẹ́ ni gómìnà bello matawalle ìyẹn gómìnà àná ní ìpínlẹ̀ Zamfara tó jẹ́ mínísítà kékeré fétò ààbò nàìjíríà báyìí jẹ́wọ́ pé lóòótọ́ ni òun máa ń bá wọn ṣèpàdé, ṣùgbọ́n tó ní kì í ṣòun nìkan làwọn gómìnà tó ń bá àwọn báńdíìtì náà ṣèpàdé. Ó láwọn gómìnà bíi gómìnà ìpínlẹ̀ Niger, gómìnà ìpínlẹ̀ Katsina, ó ní gbogbo wọn náà ni wọ́n máa ń bá àwọn báńdíìtì ṣèpàdé nítorí pé nígbà tó ń wà nípò gómìnà ìpínlẹ̀ Zamfara níṣẹ́ ni òun pa gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ tí ó wà ní ìpínlẹ̀ Zamfara sọ̀rọ̀ tí wọ́n sì ní gbogbo wọn náà gbà wọ́n nímọ̀ràn pé kó máa bá àwọn báńdíìtì náà ṣèpàdé ìní ọ̀nà àbáyọ. Bello matawalle ní ìdí èyí tó ń fi bá wọn ṣèpàdé láti lè wá àlàáfíà, ṣùgbọ́n tó ní kì í ṣe pé òun ṣàtìlẹ́yìn fún wọn tàbí pé òun jẹ́ bàbá àṣàlẹ̀ wọn. Ṣùgbọ́n onígbà tó ń sọ̀rọ̀ nípasẹ̀ akọ̀wé ìròyìn ẹ̀yìn agbẹnusọ ẹ̀ chief press secretary to the governor ìyẹn ọ̀gbẹ́ni Sulaiman Idris, gómìnà dáúdà lawal ní irọ́ ni Bello matawalle ń pa. Ó ní àwọn ti fi ẹjọ́ ẹ̀sùn ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbà ṣiṣẹ́ gan pé ó ń ṣàtìlẹ́yìn fáwọn báńdíìtì. Olórí yìí nìkan kọ àwọn tó mú ẹjọ́ ẹ̀ lọ sọ́dọ̀ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò fún nàìjíríà ìyẹn national security adviser alhaji nuhu ribadu. Wọn làwọn fẹjọ́ bello matawalle sọ pé olórí báńdíìtì náà gbà sínú ìjọba tó fi ṣe mínísítà ètò ààbò kékeré o, tó sì ní gbogbo ẹ̀rí táwọn ní àwọn ti kó fún Tinubu àti nuhu ribadu. Ní báyìí ọ̀rọ̀ pé mínísítà kékeré fétò ààbò nàìjíríà bello matawalle ó ń ṣe àtìlẹ́yìn fáwọn báńdíìtì àwọn fúlàní tó ń pààyàn kiri tó ń jíyàn gbé ó ti di wàhálà o, tí gómìnà dáúdà lawal nípasẹ̀ agbẹnusọ ọ̀gbẹ́ni Sulaiman Idris tó sì ti la ọ̀rọ̀ mọ́lẹ̀ pé àwọn yóò fi àwọn ẹ̀rí àrídájú hàn sí ìta láìpẹ́ yìí wípé bello matawalle ọ̀gá àti alátìlẹ́yìn àwọn báńdíìtì ní nàìjíríà.